ẹ jẹ́ bá a parí òwe yìí. Ókàndínlógún tó lóun ò bá ọ̀kan ṣe. Abba nọ́mbà mi, abba ọ̀kan mi ṣe. God have mercy upon us. Ókàndínlógún tó lóun ò bá ọ̀kan ṣe. Ojú ọ̀rọ̀ yẹn kó bá a ṣe. Ọ̀rọ̀ yẹn kan kó bá a ṣe. Ẹ jẹ́ bá a parí òwe yìí. Ọ̀kàndínlógún tó lóun ò bá ọ̀kan ṣe. Ọ̀kàndínlógún tó lóun ò bá ọ̀kan. 19 ló ń jẹ́ ọ̀kàndínlógún tó lóun ò bá ọ̀kan ṣe. Àti dogun ẹ̀ ó dọwọ́ lọ́run. Ókàndínlógún tó lóun ò bá ọ̀kan ṣe. Kò ní rẹ́ni bá ṣe rárá nìyẹn. Ọ̀kàndínlógún tó lóun ò bá ọ̀kan ṣe. Ọ̀kàndínlógún tó lóun ò bá ọ̀kan ṣe. 19 tó bá ọ̀kan ṣe. Òun kò ní bá kò ní kógun náà ni. Bá a parí òwe yìí. Ókàndínlógún tó lóun ò bá ọ̀kan ṣe. Ókàndínlógún tó lóun ò bá ọ̀kan ṣe. Jésù. That's ókàn tó lóun ò bá Ókàndínlógún ṣe. tó lóun ò bá ọ̀kan ṣe. Òun náà ní láǹfààní láti pé ogún. Ọ̀nà àbábá ṣe máa ń sọ bẹ́ẹ̀. Ẹ jẹ́ bá a parí òwe yìí. Ókàndínlógún tó lóun ò bá ọ̀kan ṣe. Ogún ni. No, God, please, no, no, no. Bá a parí òwe yìí. Ókàndínlógún tó lóun ò bá ọ̀kan ṣe. Ókàndínlógún tó lóun ò bá ọ̀kan ṣe. Wọ́n wà papọ̀ náà ni. Ókàndínlógún tó lóun ò bá ọ̀kan ṣe. Ókàndínlógún túmọ̀ sí 19 tó lóun ò bá ọ̀kan ṣe. Bẹ́ẹ̀ni, àti di 20 naira. Ókàndínlógún tó lóun ò bá ọ̀kan ṣe. Ọ̀kan tó dín ní ogún. Ókàndínlógún tó lóun ò bá ọ̀kan ṣe. Òun ò bá ẹyọ kan ṣe. Ó fẹ́ dá ṣayé ara ẹ̀ ni. Stop it. Ẹ jẹ́ bá a parí òwe yìí. Ókàndínlógún tó lóun ò bá ọ̀kan ṣe. Kò sí bóyá fẹ́ pé ogún láéláé ó máa bí bóyá máa pé ogún yẹn kò lè ṣeé ṣe. Ókàndínlógún tó lóun ò bá ọ̀kan ṣe. Òwe nìyẹn o. Àwọn òwe nìyẹn o. Àdìdáhùn. Ẹ jẹ́ bá a parí òwe yìí. Ókàndínlógún tó lóun ò bá ọ̀kan ṣe. Onídogún nìyẹn. Ókàndínlógún tó lóun ò bá ọ̀kan ṣe. Ókàndínlógún tó lóun bá ṣe ó máa tẹ́ ni ó máa ṣe tiẹ̀ lọ́tọ̀ ni. Just like me. Ókàndínlógún tó lóun ò bá ọ̀kan ṣe. Ẹ tẹ̀lé wọn tiẹ̀ ọkùnrin dógún. Ókàndínlógún tó lóun ò bá ọ̀kan ṣe. Tó lóun bá kan ṣe. Ọmọ ọ̀dọ́ lọ láyé ara ẹ̀ ni. Ókàndínlógún tó lóun ò gbókan ṣe. Ókàndínlógún. Àti dógún ẹ̀ ó máa ṣòro. Ókàndínlógún tó lóun ò bá kan ṣe. Owó kan wà lára rẹ̀ tiẹ̀. Kò sí bó ṣe fẹ́ ka ókàn tó dín lógún tó ní ka owó kan. Ókàndínlógún tó lóun ò bá ọ̀kan ṣe. Ìyẹn lè o. Ló káwọn láyà o. Ókàndínlógún tó lóun ò bá ọ̀kan ṣe. Kí ni ìparí òwe yẹn? Mo mọ̀ rẹ́rìn o, ó pọ̀. Ṣùgbọ́n àwọn kan gbìyànjú náà ò ká má parọ́. Kò rọrùn náà, kò sẹ́ni tó mọ gbogbo nǹkan tán. Kí ni ìparí òwe yẹn? Ókàndínlógún tó lóun ò bá ọ̀kan ṣe. Kí n tó sọ parí ẹ̀, ẹ bá wa subscribe sí Bembeyeke comedy tẹ́ ń wò yẹn náà. Ẹ rántí tẹ notification bell option all. Ẹ share fáwọn ẹlòmíì. Ẹ jẹ́ kí mọ̀ pé Bembeyeke comedy yàtọ̀ pátápátá. Kí ni ìparí ẹ̀? Ókàndínlógún tó lóun ò bá ọ̀kan ṣe. Ókàndínlógún tó lóun ò bá ọ̀kan ṣe. Àti di ogún rẹ̀ á nira. Ní Yorùbá, tá a bá sọ pé ókàndínlógún kí ló túmọ̀ sí? Ókàndínlógún túmọ̀ sí 19. Ókàndínlógún tó lóun ò bá ọ̀kan ṣe. Ọ̀kan túmọ̀ sí 1. 19 tó wá lóun ò bá 1 ṣe. Ìyẹn ókàndínlógún tó lóun ò bá ọ̀kan ṣe. Àti di ogún rẹ̀ ó nira. Gbogbo aláṣẹ mathematics in school. Tá a bá ro ẹyọ kan mọ́ méjì, ó níye tó máa jẹ́. Tá a bá ro mọ́kàndínlógún 19 mẹ́yọ kan, èló ló máa fún wa? Ogún. Ìyẹn ni pé ókàndínlógún tó lóun ò bá ọ̀kan ṣe. Àti di ogún rẹ̀ á nira. Ìtumọ̀ òwe yẹn wá tún ni wípé etí kan ò yẹ rí. A kàn lè máa sọ pé a máa dá ṣe nǹkan láì ní báwọn míì ní nǹkan pọ̀. Kò sí bá a ṣe fẹ́ ṣe láyé. A ní lè ga tó bá jẹ́ pé a fẹ́ sọ pé àwa nìkan la máa dá dúró. Òun ni Yorùbá tún ṣe sọ pé igi kan kì í dágbó ṣe. Òwe lẹ́ṣin ọ̀rọ̀ lẹ́ṣin òwe bọ́rọ̀ bá sọnù òwe la fi ń wà.
ẹ pín fáwọn ẹlòmíì, ẹ lọ sí comment section yẹn bó ṣe ń dùn mọ́ yín yẹn ó yẹ subscribe sí now, subscribe sí Bembeyeke comedy náà ni. Ẹ sì tún máa lọ sí Bembeyeke TV wa náà, ẹ máa wo àwọn fídíò wa níbẹ̀, ẹ máa share ẹ̀ lóní Bembeyeke.